are you? How are you? I'm living Akewiagbaye entertainment. You know very well, very. So, Baba Leje for any industry. I connect Akini. Then they have no Jamiu Aziz. Oh, Jamiu, me trainer. I know very well. I know. Ọmọ Morounfolu ni bàbá mi, Morounfolu okun oye o. Ase Kosoko náà ni Morounfolu okun oye o. Ajifisa ọkọ okun. Ase ọkọ lọ́sàn oyè bó bá dòru. Orí wọn náà. Ọmọ Kosoko ni yo. Ase ọmọ bá ti jagun bí ẹrú. Apá alẹ́ ò gbọ́dọ̀ roko, ìlàsàn alẹ́ ò gbọ́dọ̀ rodo. Èkó lé ò gbọ́dọ̀ ta fìrífìrí lójú omi. Ẹni lọ́mọ pámúpámú, jìgìjìgì, pámúpámú, jìgìjìgì. Bàbá tẹ̀lé ló pamọ́ rò bí ẹni pàgbé yìí. Ògbórí olórí kalẹ̀ lórí. Ó yá wọ́n ní ẹ má jagun bẹ́ẹ̀ mọ́ ọmọ bá kì í jagun bí ẹrú. Bàbá mi ó bá eégún jà, ó da eégún, ó borí ìsọjà, ó dòrí. Ó kọ́ lọ́wọ́n ọba jà gbangba lé lójúmọ́ rẹ̀. Kosoko àgùntàn sọ̀rọ̀ lò ọkùnrin takuntakun bó bá rẹ́rìn yín mú sí àmàdání lọ́rùn bẹ́ẹ̀ ló mórí ẹni wú bàbá mi kò ní jẹun olùbà ní gangan Kosoko ó dúró níta apá lé ò gbọ́dọ̀ roko ó dúró níta ìlàsà lé jẹ́ èkó lé ò gbọ́dọ̀ ta fìrífìrí lójú omi bàbá mi gangan ló pa màrò bí ẹni Morounfolu. Ìwọ tó bá tọ́ kánírù mọ́lẹ̀ wà á rí jà ọ̀ká. Ìwọ tó bá ta kéèké lẹ́yìn ẹsẹ̀ mọ́lẹ̀ wà á rí jà fàyà. Bẹ́ẹ̀ni bàbá mi ò. Èmi Morounfolu alagbalúgbó mi ti ń dẹ́rù. Bó bá lò níjà o mọ̀ kún. Èkó ilé ò gbọdọ̀ tàbí. Bó bá lò níjà o mọ̀ sá. O mọ̀ òrùn. Kosoko dé ọmọ ajífọ̀ òní gbóyè ráwọ̀. Ọmọ kọ́nàkọ́nà rẹ̀ omi bàbá ikú ní jẹ́wọ́ ẹ̀rín tẹ̀ lọ́dọ̀ mi dáadáa. Ìjọ mi àmì agbọ́nà thank you very much. Thank you celebrate you sir God bless you sir. Thank you so much ẹ ṣé gan sir. Thank you so much. Thank you so much. Oh yeah, thank you so much sir. Wọ́n sá. Àṣírí owó tó kún fún ẹ lórí. Ẹ ṣé gan sir. Thank you so much. Ẹni tí mo lọ ń béèrè káta yìí. Ẹ má bọ̀.